lórí awuyewuye àáfàá ọlọ́pàá mẹ́ta tó ríran sí King Dr. Saheed Òṣùpá wípé tó bá di January 10 ọdún 2026 yìí ọ̀tá Saheed Òṣùpá máa fò ṣánlẹ̀, ó máa kú, ó máa jáde láyé. Wòlíì míì má tún ti jáde sọ̀rọ̀, wòlíì míì náà tún ti ríran sí ọba orin Òṣùpá Saheed o, wòlíì bàbá confam. Gbogbo wa náà la mọ̀ pé lára àwọn wòlíì tó máa ń sọ̀rọ̀ tí ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ nínú wọn ni bàbá confam wà. Bàbá confam náà tún ti wá jáde sọ̀rọ̀, ó ti ríran kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá ní January 10. Wọ́n ẹ má gbàgbé tó bá jẹ́ gbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí Gist Entertainment TV, ẹ mú kàlẹ́ tó wọ́ ẹ mú tọmọ ẹ mú tàlà ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tún jọ gbọ́ wìnrìnwìnrì nínú fídíò yìí. àáfàá ọlọ́pàá mẹ́ta lẹ́yìn tó sọ pé Saheed Òṣùpá máa kú ní January 10, ọ̀tá Saheed Òṣùpá ó máa kú ní January 10. Gbogbo àwọn èèyàn ti bọ́ sórí social media, wọ́n ti ń dragẹ̀ lọ́tún lọ́sì o. àáfàá Alfulany ó ti pe ọlọ́pàá mẹ́ta, ó ti ń sọ kóbókóbó. ṣùgbọ́n ṣe mọ̀ pé ọgbọ́n a máa yaná aṣiwèrè gbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Lórí ọ̀rọ̀ tí ọlọ́pàá mẹ́ta sọ yẹn, ó ti kó ìpayà àtijáyà bá gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọba orin Saheed Òṣùpá o. Ìyẹn ló mú wòlíì bàbá confam tóun náà fi wá sọ ìran títí ẹ̀ náà tó rí sí ọba orin Saheed Òṣùpá ní ọdún 2026 tá a wà yìí gangan ni. Ẹ ṣáà ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ẹ má gbàgbé, ẹ má bá mi click lórí subscribe button, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi pín kó délé kó dóko dáadáa. N tí bàbá confam tó sọ nípa Saheed Òṣùpá yìí, ẹ jọ̀ọ́ ẹ dákun, ẹ bá ń pín lógúnlógún, ẹ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó tún kan ọba orin Òṣùpá lára o. Mo gbà á ládùúrà lọ́dún 2026 èmi àti yín àní kúkú ọ̀wọ̀wọ̀. Ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ ní tí bàbá confam. Lórí awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí Saheed Òṣùpá tí àáfàá kan jáde, mi mọ̀ bóyá ó ríran ni o, ṣùgbọ́n tí ó sọ wípé ní ọjọ́ 10 nínú oṣù kìíní, tó sọ wípé Saheed Òṣùpá máa jáde láyé. Gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ bàbá confam JP, àwọn náà béèrè lọ́wọ́ mi tó pé wọ́n mọ̀ pé mo wà nínú ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ atamátàsé ni nínú ìran. Àwọn olólùfẹ́ bàbá confam, àwọn náà pè mí, olólùfẹ́ Saheed Òṣùpá wọ́n pè mí, wọ́n ní bàbá kí ni ẹ rí sí àti kí ni Olúwa sọ. Àkókò yìí gan ni mo rí wípé àwọn èèyàn fẹ́ràn Òṣùpá. Mo kọ́kọ́ gbàdúrà fún ẹ bàbá Òṣùpá Saheed, ẹ bá ń gbé fídíò yìí dé ọ̀dọ̀ Òṣùpá, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ Òṣùpá Saheed, ẹ jọ̀ọ́. Mo gbàdúrà fún ẹ, 100 ọdún kan ló máa jẹ́ fún ẹ o. Bí wọ́n bá lọ ń pe orí ẹ níbikíbi báyìí, mo lo àṣẹ tó wà lẹ́nu mi, gbogbo ibikíbi tó hùn kí wọ́n ti máa porí ẹ fún ibi, Saheed Òṣùpá, gbogbo ibikíbi tó hùn tí wọ́n ti máa porí ẹ, tó ń porí ẹ fún pé o kú, àwọn lo ikú yẹn máa jálé lórí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Now àwọn olólùfẹ́ wa wá pè wá pé kí l'Olúwa sọ. Àáfàá yìí tún fi Kùránì búra. Wọ́n ní on the 10 of January 2026 òun ni ọ̀tá Saheed Òṣùpá ló máa jáde láyé. Gbọ́ mi o, ẹni tó sọ̀rọ̀ yìí, ohun tó Olúwa sọ nìyí. Sọ pé ẹni tó mọ̀rọ̀ sọ kó máa rántí o, ẹni tó mọ̀rọ̀ gbọ́. Táwọn èèyàn bá gbérú ẹjọ́ báyìí náà dọ́dọ̀ wa, àwa náà àwa lọ bá Olúwa, a ní Olúwa, ṣé tòótọ́ lohun tó sọ?
pé wọ́n ní ẹni báyìí máa kú o ohun t'Olúwa sọ nìyí. Ìkíní, Olúwa wí pé 100 ọdún kan ni fún Saheed Òṣùpá o. Saheed Òṣùpá ò ní ikú kan tó máa kú o. Ìkejì, Olúwa sọ wípé àáfà yẹn it is just a content creator. Ó lè jẹ́ àáfà ṣùgbọ́n content creator ni. So therefore kí Òṣùpá Saheed kó lọ fọkàn ara ẹ̀ balẹ̀. Ikú kan kì í pẹ̀tà lójú ìran, ikú ò lè pa á. Ó máa pẹ́ láyé, kò tún wá ń ṣe nínú àìsàn, kì í ṣe nínú ìbànújẹ́, kì í ṣe nínú ara ń ro mí, ara ń ta mí, ó ní kì í ṣe nínú ẹ̀. Níwájú ẹni tó dá ayé àti ọ̀run, Olúwa wí pé Saheed Òṣùpá ò ní kú o. Ẹ tètè bá mi send fídíò yìí sí Saheed o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ pè mí, ẹ̀yin olólùfẹ́ Saheed Òṣùpá tẹ́ ẹ pè mí, ẹ send fídíò yìí sí pé Olúwa sọ látẹnu bàbá confam JP wípé 100 ọdún kan ni, pé kò lè kú, pé ẹni tó kàn ń sọ̀rọ̀ yẹn kàn ń sọ̀rọ̀ ni, kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ tó sọ, kò tiẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pé òun gbọ́ rárá, kó tẹ̀síwájú ní ohun tó fẹ́ ṣe. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run búra ẹ̀, tí Saheed bá kú, ẹ wá sọ mí lò òkúta pa níjọ́ yẹn the same day. Tó bá jẹ́ pé Ọlọ́run kọ́ ló sọ wípé Saheed ò ní kú o, tí nǹkan kan bá padà ṣẹlẹ̀, ẹ sọ èmi gan lókúta pa níjọ́ yẹn. Èmi ni mo sọ bẹ́ẹ̀, nítorí pé àwa náà ní láti lọ enquiry lọ́dọ̀ Ọlọ́run. Olúwa, ṣé ohun tí wọ́n sọ ìṣe tòótọ́ ni? Olúwa dẹ̀ ní kí n ṣe tòótọ́ o. Kí bàbá Saheed Òṣùpá kí wọ́n lọ fi ara balẹ̀ dáadáa, kò sí wàhálà, wọ́n lọ jẹ fàájì tó bá fẹ́ ṣe. Ikú kì í pẹ̀tà lójú ìran. Ohun tí mo kàn ní kí n sáré wá sọ nìyẹn, kí n dẹ̀ fi ọkàn àwọn olólùfẹ́ Saheed Òṣùpá kí n fi ọkàn wọn balẹ̀ dáadáa, kí n dẹ̀ fi ọkàn àwọn olólùfẹ́ èmi náà bàbá confam kí n fi ọkàn yín balẹ̀ pé ohun tó Olúwa sọ nìyí o, pé Saheed Òṣùpá kò síkú tó máa pa o. Ó máa dàgbà, ó máa dògbó. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wò pé ó gbé oṣó mì, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wò pé lùkúdì ló gbé mì, kò sí nǹkan tó jọ o. Bẹ́ẹ̀ ni àyàn lè lògùn fún tara ẹ̀, ṣùgbọ́n kí ogun, kò sẹ́ni tó lówó tó wá wò ogun tóun ní yìí gan, owó tóun ní ọjọ́ kan kóun kú, irọ́ ni. Saheed ò lè kú. Ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí wípé lọ́dún 2026 àtẹ̀mí àtọba orin àti gbogbo ẹ̀yin tẹ̀ nífẹ̀ẹ́ ọba orin, kò sẹ́nìkan tó máa kú nínú wa o. 20 ọdún lénìí gbọ́ngbọ́n tòkè, òkè gbọ́ngbọ́n. 30 ọdún lénìí gbọ́ngbọ́n lòkè, òkè gbọ́ngbọ́n o. Àṣírí ọlọ́pàá mẹ́ta ti padà tú wípé ebi òun ló jẹ́ kó máa rí ìrìkúrí o. Ó yẹ tún má gbàgbé, ẹ má bá ń click lórí subscribe button yẹn, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá ń drop ẹ̀ sábẹ́ comment section yìí wípé ikú kan kò ní pa ọba orin. Long life and prosperity, ọba orin Òṣùpá Saheed.